Ìṣirò níṣẹ́jú kan. Nínú ẹ̀kọ́ tó kọjá, a rí bá a ṣe lè máa multiply nọ́mbà tó bá jásán 9 pẹ̀lú nọ́mbà mìíràn. Lágbárí wa níṣẹ́jú àáyá kan láìlẹ̀rọ ìṣirò gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 564 times 999. Tẹ́ bá ṣàkíyèsí nọ́mbà tá à ń multiply pẹ̀lú òun àsán 9 lónìí o. Mo láàbùkátà láti dára láàmú. Ìta ṣe òun náà nípa àmọ́ yọ nọ́mbà alákọ̀ọ́kọ́ yìí ayọ̀ wọn àkúrò ń bẹ kí ló kù 563 ẹ̀rí 563 yẹn o a máa wá yà àwọn díjìtì rẹ̀ kú nù àsán 9 lọ́kọ̀ọ̀kan 9 minus 5 4 9 minus 6 3 9 minus 3 6 ilé ẹni ó fún wa ní èsì wa. Ṣùgbọ́n mo yan nana ìpè òfin yóò mọ ṣiṣẹ́ tó bá jẹ́ pàṣán 9 yẹn bá dọ́gba ló ń kà pẹ̀lú nọ́mbà tá a multiply rẹ̀ pẹ̀lú 9999 bí báyìí díjìtì mẹ́ta ni o in tá a multiply rẹ̀ pẹ̀lú náà díjìtì mẹ́ta ni. Bó ni tó bá yẹ pé ń bá nírú nǹkan báyìí ńkọ́ gẹ́gẹ́ bí 45 times 999 díjìtì méjì là ń multiply àsán 9 tó ń jẹ́ díjìtì mẹ́ta pẹ̀lú. Bó la ṣe wá ṣe irú yìí láti ṣe irú rẹ̀ náà kò le rárá. Ẹ rí pé mo ti mọ̀ pé 45 nǹkan náà ni pẹ̀lú tí n bá gbé 0 sẹ́yìn 45 yẹn sí rọ́ ni. Nínú ẹ̀sáàmù tẹ́nìkan bá gba 1 tí wọ́n wá kọ owó 1/10 ẹ rí pé kankan náà ni wọ́n ń sọ. Ajá sí pé tí bá fẹ́ multiply eléyìí tó bá dínkù ló ń kà pẹ̀lú àsán 9 yẹn ń mọ fi 0 síwájú rẹ̀ tí ó fi mọ dọ́gba ló ń kà pẹ̀lú àsán 9 yẹn ń wá ṣe lòfin yẹn. Ajá sí pé 45 times 9999 bíbá yóò mọ jẹ́ 045999. Ọ̀yà kí lákọ̀ọ́kọ́ ṣe ayọ̀ 1 kú ònú kínú nínú nọ́mbà yẹn yóò mọ jẹ́ 044 ẹni tó wá kú yẹn o a máa yọ kú nínú àsán 9 yẹn 9 minus 0 9 9 minus 4 5 9 minus 4 5 so òun ni ó jẹ ìtẹ̀síwò jẹ bóòní tí bá ní 123 times 9999 ẹ̀yà ẹja ṣe ẹ rí pé 123 díjìtì márùn lélẹ̀ díjìtì mẹ́ta lélẹ̀ o mo ní máa fi 0 kún tí ó fi mọ dọ́gba ló ń kà pẹ̀lú rẹ̀ so ajá sí pé lè ọmọ jẹ́ 99999 láì dára mi láàmú yín kọ́kọ́ yọ wọn kó ònú eléyìí o yóò jẹ́ 00122 àbí n tó kù yẹn máa yọ kúrò nínú àsán 9 yẹn lọ́kọ̀ọ̀kan 9 minus 0 9 9 minus 0 9 9 minus 1 8 9 minus 2 7 9 minus 2 7 ntí lèsì wá jẹ́ díẹ̀ ìjẹ́ sáré ní tó lè sọ ìṣẹ̀lẹ̀ fún mi 999999 lágbárí wa láì lo ẹ̀rọ ìṣirò ẹ lè gbé sí yín sábàlá ìrísí ọ̀dà.